Ya buna Adama. Zabura ní sọ̀rọ̀ yìí ó ní mo pè rẹ ọmọ Ádámà. Alimautu ikú yakishifu asirarakum. Orí ikú òun ni ó tú àṣírí gbogbo yín. Gbogbo ìwọ ọmọ ènìyàn tó ń gbé ìkọ̀kọ̀ ṣe aburú. Gbogbo ìwọ ọmọ ènìyàn tí o bí àìmọye àwọn ọmọ síta tó ń pa irọ́ fún ìyàwó rẹ tó wà nínú ilé pé ọlọ́mọ níta. Sórí jẹ́ ń sọ fún ọ nígbà tó bá kú ikú ni ó tú àṣírí rẹ̀. Ìwọ tó ní owó tó fi owó rẹ pamọ́ tí òun fìyà jẹ àwọn ará ilé rẹ. Sórí nígbà tó bá kú ikú ni ó tú àṣírí rẹ̀. Alimautu yakishifu asirarakum. Ikú òun ni ó tú àṣírí yín. Nínú Zabura láti rí eléyìí. Nínú Zabura yìí náà láti rí ọ̀kan tí ń sọ fún wa yìí pé ìwọ ọmọ ènìyàn máa ní ayọ̀ ọkàn. Máa ń kọ̀ná àbìlẹ̀ kọ̀líìlì ẹni tó bá yọ́nú sí ìwọ̀nba t'Ọlọ́run bá ṣe fún un. Ìsítàgìnà òun gan bí ìgbà tó lówó ni. Tí òyìnbó bá mu tíì nínú yàrá rẹ̀ tí wọ́n mu ẹ̀kọ nínú ilé rẹ̀, nǹkan gbóná náà lẹ́jọ́ mú. Tóyìnbó bá ń sórí bẹ́ẹ̀dì tí ó rà ní 10 million tí wọ́n ń sun bẹ́ẹ̀dì tí ó ju 250 lọ, orun kan náà ní ẹjọ́ sùn. Ìdí nìyí tó fi já sí pé a ní láti máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo position tí a bá wà. Kí a máa wo àwọn tí a jù lọ. Tá a bá ń wo àwọn tá a jù lọ, a lè máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tá a bá ń wo àwọn tí wọ́n jù wá lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, yóò máa dàbẹ́ ni pé àbọ́lọ́run ò ṣoore fún wa, a ní lè máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìdí nìyí ẹ jẹ́ ká máa wo àwọn tá a jù lọ tí wọ́n wà ní ẹ̀yìn wa tí wọ́n ń bọ̀. Àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn, Ọlọ́run jẹ́ kí àwọn náà bá ara wájú. Àwọn ará wájú náà àwọn náà ò ní dúró. Àwọn náà máa tẹ̀síwájú. Ká ranra wa lọ́wọ́. Ká sì ní ẹ̀mí tó mọ́ sí ara wa. Kí ilé ayé wa àti ọ̀run wa kó lè bá sunwọ̀n. Yóò dáa fún wa o. Gbogbo ohun tá à ń fẹ́ Olúwa ó ṣe fún wa o. Ẹ jẹ́ ká ṣọ́ ìwà tá a máa wà àti ọ̀rọ̀ tá a máa sọ. Ó tún di àsìkò kan náà.